Iléeṣẹ́ NNPCL kìí ṣe ojúlówó agbépo láti iléeṣẹ́ ìfọpo Dangote mọ́ o. Ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó ti já ìwé lọ gbélé ẹ̀ fún alága ìjọba ìbílẹ̀ Àlímọ̀ṣọ́. Gómìnà Yasit Alia ti ìpínlẹ̀ Benue ti búra fún àwọn alága ìjọba ìbílẹ̀ 23 ní ìpínlẹ̀ náà. Ìjọba àpapọ̀ ti sọ wípé òun yóò rí i dájú pé òun pèsè epo rọ̀bì 400 bárẹ́ẹ̀lì fún iléeṣẹ́ ìfọpo Dangote lójúmọ́. Orílẹ̀-èdè wa Nàìjíríà ti ṣe àkọsílẹ̀ ènìyàn 19 tó ti gbẹ́mìí mì nípasẹ̀ àrùn kọ́lẹ́rà láàrin oṣù mẹ́sàn-án àkọ́kọ́. Àjọ NCDC ló sọ bẹ́ẹ̀. Àjọ ẹ̀ṣọ́ aláàbò lẹ́nu ìloro agbègbè Àpápá ti pa owó tí kò dín ní tírílíọ̀nù 1.6 náírà wọlé sínú àpò òṣùwọ̀n ìjọba ní sáà kẹta ọdún yìí. Ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè yìí ti pa á láṣẹ fún kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ Rivers láti kó àwọn agbófinró kúrò ní gbogbo ìjọba ìbílẹ̀ ìpínlẹ̀ náà. Ọwọ́ ti tẹ àwọn afurasí 3 kan lórí ikú àwọn mọ̀lẹ́bí 18 kan tí wọ́n ní wọ́n pa nípakúpa ní agbègbè ìlà oòrùn Cape lórílẹ̀‐èdè South Africa. Níṣe làwọn orílẹ̀‐èdè tó kúṣẹ́ jù lágbàáyé mú gbèsè lọ́kùnkúndùn ju ìdókòwò lọ. Àjọ ìṣọ̀kan àgbáyé ló pariwo síta bẹ́ẹ̀. Èyí làwọn ìròyìn lérèfé tó jáde látinú ìwé ìròyìn TheMatrix lálẹ́ òní ọjọ́ ajé Monday ọjọ́ 7 oṣù kẹwàá ọdún 2024. Ẹ jẹ́ gbádùn àwọn ìròyìn lóríṣiríṣi síwájú sí nípa dídarapọ̀ mọ́ wa lójú òpó TheMatrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló kọ mi.